sọ fún mi ta ni Yánníbo. Bẹ́ẹ̀ ni Yánníbo. Ìyàwó Ìjàpá ni Yánníbo náà. Ní Yánníbo. Ìyàwó Ìjàpá ni Yánníbo. Olórí burúkú. Ẹlẹ́nu pẹ̀lú. Bó ṣe dàgbà tó yìí. Mọ tí Yánníbo jẹ́. Mẹ tí Yánníbo jẹ́ kéjì. Ó dà. Péjú. Ta ni Yánníbo. Yánníbo ni níbọ̀ àwọn tó súnmọ́ ẹyẹ fi hàn. Péjú. Yánníbo jẹ́ àwọn tó súnmọ́ ẹyẹ fi hàn. Ayé ẹ̀ máa padà fi hàn ni. Nítorí orí ẹ̀ ti kú. Pẹ̀lú wíìgì owó iyebíye yìí. Mọ nǹkan kan. Ó lè ṣe olè. Ó yá gàrí màmá sóòlù. Ẹ̀wò ṣe rí Yánníbo yìí. Òun gangan ni ẹni tí Ìjàpá kọ́kọ́ fẹ́. Ẹni tí Ìjàpá fẹ́ tó lè lọ òun ni Yánníbo rẹ̀. Ó lè ṣe olè. Kí ẹ wá kọ̀rọ̀ sí mi? Orí ẹ̀ẹ́mọ̀dọ̀ ọlọ́pàá ọkú ẹkú òṣì. Ìwọ nìkan ni mo rí láàrin wọn tó wá intelligent. Ọlọ́run òde ní pẹ́ ọkọ̀ ẹ̀rọ ní ààyè fún mi. Ṣé bá dẹ̀ sọ̀rọ̀ sí wà lábẹ́ ìpéyàn wọ́ọ̀ṣì wọn ní ìdẹ́fẹ́ gbéraga ní òjẹ́ kọ́kọ́ náwó. Wọ́n wọ rí wọ́ọ̀ṣì wọn tí wọ́n ló bá wọn owó ló jóná. Ẹ fẹ́ sọ. Sábì sí ta ní Yánníbo. Yánníbo. Yes. Ó ní ẹni tí ó gba ìbálẹ̀ ẹyẹ pia. Yánníbo ló gba ìbálẹ̀ ẹyẹ pia. Ayé nípa. Ó ṣe fún yín. Kẹ́ tó báyìí, kẹ́ má mọ̀ kọ́kọ́. Kí wá ní lájọ́ orí gbogbo ohun tí mò ń ṣe fún yín ládùúgbò yìí. Tí mò ń kọ́ yín ní àṣà àti ṣe. Ẹ̀ẹ́dẹ̀ mọ Yánníbo. Ó dà, ẹ tẹ́tí sílẹ̀. Bí ọ̀rọ̀ Yánníbo bó ṣe wá rè. Ẹ jẹ́ mọ̀ pé ẹyẹ pia òun ni ó jẹ́ gẹ́gẹ́ bí àkọ́bí fún ẹyẹkẹyẹ. So ẹ̀gbọ́n àtàbúrò kan jẹ́ ṣé wá rí Yánníbo ọ̀rẹ́ mà lè. Yánníbo rèé on the other hand bí òun ṣe béèrè nígbà tí Ọ̀rúnmìlà tó ń tìkọ̀ ní ọ̀pọ̀ wá kọ̀ ní ayé nígbà tí Ọ̀rúnmìlà tó tìkọ̀ ní ọ̀pọ̀ wá kíkọ̀ ní ayé ó kù díẹ̀ ó dé agbègbè méjì ní ẹṣẹ́ wa ẹtí rẹ̀ brilliant síbẹ̀ ní ìyá àjùlé ibẹ̀ ní ṣé ìyẹn ráìtì. Ṣé ìtàn mi là ń bá kẹ́? Láti ọ̀dẹ́ ọ̀rọ̀ tó ní. Ṣọ́dọ̀ mi yé mi. So ṣé ìtàn bá bọ̀ yẹn ibẹ̀ ló ráìtì sí? Àwọn ìkẹyẹ fi àwọn ọmọ wa. Ẹyẹ fi ọkọ lọ́dọ̀ ó lè ṣe. Yánníbo lórúkọ kò tí ì lórúkọ. Àwọn ìlànà ọkọ ló fún Yánníbo lórúkọ ẹ̀. Wọ́n ti máa dúró sílẹ̀ nínú yìí. Wọ́n ti rí ẹ̀ Ọlọ́run ṣàánú. Kò sẹ́ni tó ṣe bá ti tó. Péjú! Bó ṣe ní tàbí ráìsì tàbí ògùn ọlọ́tàrọ̀ ọ̀dà. Ẹ wò kò sí ráìsì mọ́ o. Kò sí ráìsì mọ́kẹ́. Mọ́mọ́ ìlókù. Mọ́mọ́ ìlókù. Méjì gan ni àtàwọn àbúrò mi rẹ̀ sì jẹun. Ní gbádùn. Gbé méjì tó kún fún mi. Gbé méjì tó kún fún mi ní wọn. Bóyá ẹ bù sínú láìlọ́ fún wọn ni. Ẹ bù sínú láìlọ́ fún wọn. Irú ọmọ òṣì. Òun náà ló ti gan ìṣe ẹgbẹ́ sínú fíríjì ní ẹbí wọn wẹ̀. Lọ mẹ́ran méjì fún Kò mi. sí ẹran mọ́. Kí ló wí péjú? Ẹran ti tọ́. Ẹ̀mí ìparọ́ kò sí ẹran mọ́. Kí ló wá kú báyìí sí? Kò sí nǹkan kan. Kò sí nǹkan tí mo lè fi jẹ mọ́mọ́ Ó yìí. dà pé dájú lò fún àlejò wọn lẹ́yìn. Kàlọ́ ń lò fáwọn àlejò ẹ̀. Ní gbogbo ẹran tí mo ti wà láàrin lórí. Àlè mi wà bá mi. Kò sí wàhálà. Ṣé mo sọ fún yín? Kò sí wàhálà. Àlejò wọn lẹ́yìn. Kàlọ́ ń lò fáwọn àlejò ẹ̀. Ní gbogbo ẹran tí mo ti wà láàrin lórí. Àlè mi wà bá mi. Kò sí wàhálà. Ṣé mo sọ fún yín? Kò sí wàhálà. Ní àtàwọn àbúrò mi ò tí ì jẹun méjì tó kú náà ni. Ẹ̀yin jẹun. Kò sẹ́jà náà. Kò sẹ́jà náà mọ̀.
kò sí wàhálà lọ́mọbìnrin wa ilé máa rẹ́ sí wẹ́wẹ́ ni máa rẹ́ sọ́nà ọ̀nà mẹ́ta ẹ̀yìn ẹ̀kọ́ dà méjì ẹ̀fì dákọ̀ tó kú lẹ̀ fún mi. eléyìí wá ń kọ́. máa dájú ilé ìyàbò orí òbúrú ni ṣé kí n kú ni. ó dà lọ gbé kíní owó ta pa wá ṣó tiẹ̀ tí kà ṣó tí kà èlò ní estimate ta kọ́kọ́ ń ṣe nínú gbogbo àwọn àwùjọ àgbà náà 250 kan 250 àdúpẹ́ fọlọ́ ó yá kí ni estimate tó bá dé ló lápá. owó yẹn gan kò tó kò tiẹ̀ tó 70 gan má kà. ó ti ká gbogbo owó yẹn èló ni. mo ti yẹ pé 70 gan. kí ni òpin sọ́mù kan. owó yẹn nígbà tí máa kà bóyá bíi kẹsàn ní 50 something ṣàlówó àmì. èló dẹ̀ lára yẹn náà 250 55 lọ́pàá kọ́kọ́ bá mi yọ pálí ọ̀rọ̀ mi ayé wá pa jẹ́ gbèsè. ìjẹ́ ìdúró náà bí èdè ṣe ń yáwó. mo ti rò pé nígbà téèyàn fẹ́ ṣe fundraising àmọ́ dábàá rí nǹkan fi táàgì wọn lọ́wọ́ jẹ́ ká wọ́n fẹ́ jẹ́ gbèsè mi ìdẹ́jọ́ kúkú náà. kí ni lájorí pàtí tá a ṣe ká lè ń ṣe pàtí fún. ìyá mi ni.